ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá Olómi Ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n o. èyí ni àfihàn èsì ọ̀rọ̀ eléyìí tí ọba Àsẹ́yìn tìlú Ìsẹ́yìn tí wọ́n sọ fún Aláàfin Ọ̀yọ́ lójú wọn wípé kí wọ́n jẹ́ kógun omi ìjà tí ń ṣẹlẹ̀ láàrin àwọn àti Ọọ̀ni Ilé Ifẹ̀ wípé kí ó dákẹ́, wípé kí wọ́n wá ìlọsíwájú ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń lọ sí ìletò kan sí ìletò kan nítorí ìlọsíwájú ni, wípé àwọn ọba méjèèjì yìí sì rèé wọn lè sọ wípé àwọn ò bá ara wọn ṣe. èsì tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n fún lórí ọ̀rọ̀ yìí òun náà lélẹ̀. kí kábíyèsí Àsẹ́yìn ti ìlú Ìsẹ́yìn ìlú Ìsẹ́yìn ò ní bàjẹ́ lásìkò tí èkó mọ kébé èkó ẹyẹ mọ kébé ẹyẹ ọmọ kébé àgùntàn ẹtì òní ìdánrin. mo kí olórí kábíyèsí ọ̀gbẹ̀rẹ̀ náà mo gbọ́ pé ọmọ Ọ̀yọ́ ní ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tí ń dọ́gbọ́n rà sọ fún kábíyèsí ọ̀kẹ́rẹ́ wọ́n ní kábíyèsí Àsẹ́yìn mo ní ń gba owó orí ẹ̀kejì lọ́wọ́ wọn bóyá ní ká ti ń lọlé bóyá mọ̀lú mẹ́wàá lẹ́kọ̀ọ́ sẹ́yìn mọ́tò mo kí kábíyèsí Ìgànnà ti ìlú Ìgànnà ṣeun gidi gan. mo kí kábíyèsí Oníwò ti Òtù ṣeun. mo kí kábíyèsí Ògẹ́gò ti Ayétòrò. mo kí kábíyèsí Ọ̀nà Oníbodè ti ìlú Ìgbòho. kábíyèsí Alérò ti Ìlérò. mo kí títí kábíyèsí Onípàkó Ọlọ́kàkà gbogbo orí adé tó wà níjókòó ọrùn lẹ̀kẹ̀ gbogbo yín pátá mo kí mi ò lólódì kan mo kí gbogbo àwọn ìjòyè tó wà níjókòó náà ẹ ṣeun ẹ mọ̀ ṣe o ẹ wá ṣe ń bá kábíyèsí Àsẹ́yìn ṣe mo wá ń pa á lárọ̀wà fún yín pé ẹ jọ̀ọ́ ẹ mọ̀ fi inú kan bá wọn ṣe o ẹ mọ̀ jẹ́ kó jẹ́ pé wọn jó lọ mú wẹ̀yìn rẹ ni ẹ ṣeun ìlú Ìsẹ́yìn ò ní bàjẹ́ lọ gbogbo àwa ládéládé tá a wà bí ìléyìn náà ìlú wa ò ní tú o ẹni tí ó tu wọn níbi o. mo kí àwọn allied councils náà tó wà pẹ̀lú kábíyèsí Àsẹ́yìn ẹ ṣeun ẹ kú ìmọ̀ yín ò ní dàrú o. mo kí honorable wa náà ẹ ṣeun gidi gan ẹ kú ìdílé ẹ mọ̀ ṣe ni o. mo kí gbogbo àwa tájọ kọ́wọ́rìn wa náà bẹ̀rẹ̀ látòrí kábíyèsí Onífìbítì bàbá Ìyáàdì
kábíyèsí alágbó ti àgbó bàbá lógún ọ̀fẹ́ ẹ ṣé ògidì gan. Mo kí gbogbo àwọn ọmọọba náà tí wọ́n wà ní ìjòkó ẹ mọ̀mọ́ ṣe ni o àìmọ́ ṣe kò ní kán mo sọ̀rọ̀ yín. Mo kí gbogbo àwọn ọmọ ìlú Ìṣẹ́yìn náà ẹ kú àbáṣe pẹ̀lú kábíyèsí Aṣẹ́yìn náà ẹ ṣé ògidì gan. Gbogbo àwọn agbófinró gbogbo yín pátá mo kí o ẹ ṣé gidi gan. Láìsí pé ẹ̀yin wà bẹ́ẹ̀ bóyá oríṣiríṣi nǹkan mi ò bá ti mọ̀ ṣẹlẹ̀ bọ̀ a dúpẹ́ lọ́wọ́ náà pé ẹ wà níbí lẹ́yìn ẹ ṣé gidi gan. Ní èyí èmi wá ń sọ fún yín pé inú mi dùn gidi gan ni pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ṣùgbà tẹ jáde tẹ̀lé wá pàdé mi lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ mọ̀mọ́ ṣe. Ìdí pàtàkì tí mo wá fi wálé yìí ni pé a ti ṣe ayẹyẹ ìwúyè kọjá ní oṣù kẹrin ọdún tá a wà yìí a tún ti ṣe ọjọ́ ìbí mi náà bá ti wá ṣùgbọ́n ó ní àwọn nǹkan àbí méjì kan náà tó jẹ́ pé a ti tó pé oníwà bí o ṣùgbọ́n àwọn nǹkan tó ṣẹlẹ̀ náà ní dáadáa ní o bọ̀ lẹ́yìn tí mo wá wáyé inú mi dùn gidi gan ni ẹ ṣé gidi gan ẹ kú àyẹ́sí náà báyìí lámọ̀rí o àníní báyìí ẹ ṣé gidi gan. Kábíyèsí Aṣẹ́yìn sọ̀rọ̀ kan wọ́n ní àwọn aáwọ̀ tó wà láàrin èmi àti kábíyèsí ọ̀dọ̀ èmi wá ń sọ fún yín lẹ́yìn pé kò sí nǹkan kan o. Àwọn agbóyìísọ̀ yìí àwọn ni wọ́n ń dá rúgùlù sílẹ̀ bó ti jẹ́ pé à ń gbọ́ ni lọ́tún lọ́sì àwọn kan náà wà ló jẹ́ pé àwọn bloggers owó oṣù ni wọ́n san fún wọn ọmọ ọ̀bú wa lọ́tún ọmọ ọ̀bú wa lọ́sì ṣùgbọ́n ọlọ́run kojú wọn jáde láìpẹ́ àwọn alálẹ̀ àwọn tó tẹ̀ lú Ọ̀yọ́ tó àwọn tó tẹ ilẹ̀ Yorùbá tó náà ọlọ́run fojú wọn mo dúpẹ́ gidi gan ni kò síjà láàrin wa tí àgbà míì wà tó jẹ́ pé àwọn kan lè ṣẹlẹ̀ ìyẹn lè fẹ́ fèsì ìfèsì téèyàn wá lè sọ ó wá lè rí bákan lára àwọn kan ó lè rí bákan láwọn ara àwọn mìíràn ṣùgbọ́n èmi fi ń dá yín lójú wípé kò sí aáwọ̀ kan láàrin wa à ń ṣe dáadáa síra wa ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà náà lórí ayélujára mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run lórí ààbò ìlú àmì ilẹ̀ Yorùbá ni mo rò pé ó yẹ kí gbogbo wa ká máa rí pé ó ṣẹlẹ̀ láàrin wa ẹ jọ̀wọ́ ẹ má dájà sílẹ̀ láàrin wa mo dúpẹ́ gidi gan ẹ ṣé gidi gan. Mo tún sọ kábíyèsí Ṣàbígànná kábíyèsí onírò tí òtú ẹ ṣé gidi gan mo dúpẹ́ pé àjọṣepọ̀ tó ti wà láàrin àwọn baba ńlá wa tó ti wà látọjọ́ tó ti pẹ́ àwọn àjọṣepọ̀ yìí náà ni mo fẹ́ kí ó máa wà láàrin wa lọ
àjọṣepọ̀ náà ò ní bàjẹ́ o. Ìtẹ́lẹ̀ ti dé ìní fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú yín tó fi jẹ́ pé ilẹ̀ Yorùbá yóò ní ìlọsíwájú. Mo lè mọ̀ pé ní ọlá Ọlọ́run, ní ọlá àwọn tó tẹ ilẹ̀ Yorùbá tó náà, àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ o. Wọ́n ní ọwọ́ apá òkè ká orí, àtẹ́lẹsẹ̀ òkè ká gbogbo yín, ọwọ́ ọ̀tá òkè ká ní ẹ̀ṣẹ̀ gidi gan. Tí gbọ́ lẹ́nu kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ní kábíyèsí kú bàbá yèyé, kábíyèsí ọba Akeem Ọ̀wọ́adé, ìpò ọmọkú àrùn ọmọ àrùn, ọmọ kú tí ikú ò gbọdọ̀ pọ̀ ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe ọmọ fọmọ àdánù. Òun náà lẹ ti gbọ́ lọ, kábíyèsí sọ wípé bó ti ń wọ́n mọ́ kò sí ìjà láàrin wọn, kódà ẹ rí i pé wọ́n ti sọ ọ̀rọ̀ lọ síwájú. Wọ́n wá ní kábíyèsí ọba Ìṣẹ̀yìn, wọ́n sọ̀rọ̀ kan nígbà tó ń sọ̀rọ̀ yìí pé ìjà wà láàrin àwọn àti Ọọ̀ni Ilé Ifẹ̀. Ìyẹn kọ́ mo fẹ́ kẹ́yìn ará alé dìmú, bóyá kẹ̀sì backward kẹlẹ́gbọ̀n kan. Ohun tí mo fẹ́ kẹ́ dìmú ni wípé kábíyèsí sọ wípé ó ṣeé ṣe kí nǹkan kan jẹyọ jáde káwọn fẹ́ fèsì lórí ọ̀rọ̀ kan tàbí kejì kan kí ó má tẹ́ àwọn kan lọ́rùn kíní kan. Kábíyèsí dẹ̀ ní kò síjà. Kí ló ń fàjà? Ọ̀rọ̀ kan ní fàjà. Ọ̀rọ̀ ní fàjà. Kábíyèsí ẹ wo bí Aláàfin Ọ̀yọ́ ogún bàbá yèyé orí mi rèé o, àti kábíyèsí Ọọ̀ni ti Ilé Ifẹ̀, gbogbo wa ẹ̀ sọmọ àgbékọ́rùn roko. Èyí tí kábíyèsí sọ yẹn ọ̀rọ̀ àgbà ni wọ́n fi tì wá síwájú ní gbangba. Ibi tíjà ń bẹ̀rẹ̀ òun náà ni ọ̀rọ̀ wípé ohun tó sọ yẹn kò tẹ́ mi lọ́rùn. Òun ni nǹkan tá à ń ṣe fúnra wa nìyẹn. Ibi tíjà ń bẹ̀rẹ̀ nìyẹn. Yes sir, àwọn lọ́balọ́ba yìí mọ̀. Ọba Ìṣẹ̀yìn wa ń sọba kékeré tí yóò kàn déédéé sọ̀rọ̀ nǹkan tí kò rí fìrìfìrì rẹ̀. Wọ́n ní àwọn bloggers kan tí wọ́n sanwó fún lóṣooṣù. Ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ fún àwọn kan. Ó yẹ ṣe kó rí bẹ́ẹ̀ fún àwọn kan. Ṣùgbọ́n fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá yìí, òun náà ni àwa ń wá. Kábíyèsí ó wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Ó jọ gàté kò jọ gàté. Ẹ̀yin náà gbìyànjú láti ṣe nǹkan tí yóò mú ẹ̀yin méjèèjì papọ̀. Ẹ̀yin kan tẹ́ ẹ kó gbogbo convoy yín, ẹ kó nìṣó ní Ilé Ifẹ̀. Kí gbogbo àwọn èèyàn kan rí káwa karòyìn káwa náà wá gbé pé Aláàfin Ọ̀yọ́ wọ ààfin Ilé Ifẹ̀ wá. Lẹ́yìn yẹn kí Ọọ̀ni Ilé Ifẹ̀ náà tún kó convoy wọn, mọ́tò funfun wọn àtàṣọ funfun wọn, ó dìlú Ọ̀yọ́. Kó tún dé sáàfin yín kẹ́rí pógun omi. Ṣùgbọ́n kábíyèsí ẹ̀yin bàbá wa o, ẹ má sì gbàgbé pé Yorùbá ni wá, ẹ̀yin lẹ kọ́ wa. Ẹ̀yin lẹ pòwe pé kò sẹ́ni ò mọ́gbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wà àti. Bẹ́ẹ̀ ni o. Àwọn ọba yìí, ọba ìlú Ìṣẹ̀yìn yìí, ìdí tí mo fi nífẹ̀ẹ́ wọn ni wípé mi ò tí ì rọ́ba kankan tó sọ níwájú kábíyèsí. Àwọn nìkan lọ́ba tó sọ níwájú kábíyèsí. Wọ́n sì sọ o, lóòótọ́ ẹ ti fèsì pé kò sí nǹkan kan o, adẹ̀gbà pé kò sí, ṣùgbọ́n ẹ jẹ́ kí ìbáṣepọ̀ kó wà. Kò sí ìbáṣepọ̀ láàrin ẹ̀yin méjèèjì sà. Kò sí ìbáṣepọ̀ láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni Ilé Ifẹ̀. So sà, tí ẹ bá sọ pé kò sí nǹkan kan, àwa aráàlú, àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ yín, a ò tí ì gbà. Not until ìgbà tí ìbáṣepọ̀ tó bá wáyé láàrin yín dáadáa, tí kì í ṣe pé òde mélòó lẹ ti jọ lọ tí ẹ pàdé ra yín ń bẹ̀. Tí ìbá ń ṣòde ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà,
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ni wọ́n sọ pé bí àwọn kan bá pe ilé ìsódì ọ̀ní fẹ́ pe ilé ìsódì àwọn gẹ́gẹ́ tẹ́lẹ̀ náà bá wọn ilé tẹ́lẹ̀ bá wọn pé ó ń bọ̀ lóde bí ilé ìní fẹ́ wá sóde bí kíníkan kíníkan ẹ prove wa wrong ẹ prove wa wrong sir ẹ ṣeun púpọ̀ ẹ̀yin olólùfẹ́ wa ó tán lẹ́nu ó kù Olúṣọlá olómi ọgbọ́n ló kọ́ mi Ìṣọ̀lá Akéré fìní ṣọgbọ́n lọ́wọ́ èèyàn ń pè mí títí dìgbà tí a tún fi pàdé ẹ má gbàgbé fún ìpolówó ọjà yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ sí ń bọ̀ lójú amóhùnmáwòrán yín ẹ pè wá ọ̀wà láìgbé láyọ̀ lápàdé ó dàbọ̀.